wàhálà rẹpẹtẹ lẹ́yìn ikú Sango. Wọ́n ní gbèsè mílíọ̀nù rẹpẹtẹ ló wà lọ́rùn ọkùnrin òṣèré tíátà yìí àti pé mọ́tò olówó ńlá tó ń gbé kiri èyí ni bí ó ṣe jẹ́ gan-an. Lẹ́yìn ọ̀sẹ̀ bíi mélòó kan tí Adétọ́lá Samad ẹni táwọn èèyàn tún mọ̀ sí Sanku jáde láyé, oríṣiríṣi awuyewuye kan ló tún gba ìgboro kan báyìí, pàápàá lórí ọ̀rọ̀ mọ́tò tí ọ̀dọ́mọdé òṣèré tíátà yìí ń gbé kiri tó jẹ́ pé òun náà ló ṣekú òjijì pa á. Ọ̀kan lára àwọn tó súnmọ́ tóun náà máa ń ṣe fíìmù kéékèèké sórí ẹ̀rọ ayélujára, Fọlọ́runṣọ́ Ọláyínká, ẹni táwọn èèyàn tún mọ̀ sí Finest, ti jáde. Ọkùnrin yìí ló ń tú àwọn àṣírí ńláńlá kan báyìí nípa mọ́tò olówó ńlá tí ọkùnrin apanilẹ́rìn ní Adétọ́lá Samad, ẹni tí àwọn èèyàn tún mọ̀ sí Sankura, tí ayé fi ń kí kú oríire. Ó ní gbèsè ńlá ló wà lórí mọ́tò Lexus RX 350 tó ń gbé kiri nígbà ayé èyí tí ó ní jàǹbá mọ́tò pẹ̀lú ẹ̀ tó sì pa lójú ẹsẹ̀. Ó ní Sanku fẹ́ lọ dá mọ́tò ọ̀hún padà fẹ́ni tó rà lọ́wọ́ ẹ̀ ni, kó sì gba èyí tí owó ẹ̀ kéré díẹ̀ dípò Lexus Jeep oní mílíọ̀nù 25 tó ń gbé kiri. Nínú ọ̀rọ̀ Finest ló sì lámúlẹ̀ wípé òun gan lòun ṣe onídùúró fún nígbà tó fẹ́ ra mọ́tò ọ̀hún ní owó tó lé dáadáa ní mílíọ̀nù 25 náírà, ìyẹn 25,400,000. Gàdàgbà ní owó tó ra mọ́tò ọ̀hún hàn nínú ìwé tó fi ra ọkọ̀ ọ̀hún, èyí tí JJ Motor Empire and Service Limited fún lọ́jọ́ 5 oṣù kẹfà ọdún yìí, èyí tí Finest gbé sórí ẹ̀rọ ayélujára TikTok rẹ̀ lọ́jọ́ Ajé Monday tó kọjá, nígbà tí wàhálà ńlá bẹ́ sílẹ̀ lórí ohun tó ṣokùnfà ikú Sanku gan-an. Finest nínú ọ̀rọ̀ ẹ̀ sọ pé onídùúró lásán ni mo ṣe nítorí mo jẹ́ ẹni mímọ̀ sí ẹni tó tà á fún gan ni mo ṣe dúró fún. Mo kàn fi ṣe ìrànlọ́wọ́ fún ọ ni. Bẹ́ẹ̀ ni Sanku máa ń dúpẹ́ lọ́wọ́ mi ní gbogbo ìgbà lórí oore ńlá tí mo ṣe fún ẹ. Èmi kọ́ ni mo ní kó wá sí Ìlọrin tó fi pàdé ikú òjijì lọ́nà. Fúnra ẹ̀ ló sọ pé òun nílò dírẹ́bà tó lè gbé òun wá tí mo sì bá wá ẹnìkan. Nínú owó mọ́tò yẹn, mílíọ̀nù 7 ló kọ́kọ́ kó sílẹ̀ pẹ̀lú ìlérí pé òun yóò máa san ìyókù díẹ̀díẹ̀. Àgbálọ àgbábọ̀ owó tó san sì jẹ́ 12,280,000 naira. Finest sọ pé kò sóhun tóun fẹ́ gbà nínú kí Sanku kúkú òjijì, pàápàá bó ṣe jẹ́ pé gbèsè mílíọ̀nù 13 sì wà lọ́rùn ẹ̀ lórí mọ́tò tóun ṣe onídùúró fún. Bákan náà ló fi kún un pé ẹ̀dùn ọkàn ló ń jẹ́ fóun bí òun ti ṣe ń tú àwọn ọ̀rọ̀ tó jẹ́ kó jẹ́ àṣírí nípa Sanku síta lásìkò yìí, ṣùgbọ́n kò sí bí òun ṣe fẹ́ ṣe tí òun kò ní bọ́ síta sọ̀rọ̀ nítorí bí àwọn èèyàn kan ṣe ń sọ pé òun lọ́wọ́ nínú ikú ẹ̀. Ṣá o, ẹnìkan tóun náà sọ̀rọ̀ lórí wàhálà tí wọ́n ń fà yìí tó súnmọ́ Sanku dáadáa sọ pé níṣe ni wọ́n fipá mú Sanku kó wá dá mọ́tò Lexus yìí padà kí wọ́n lè gbé àlòkù Toyota Venza kan fún un nígbà tí kò rí owó Lexus san bọ̀rọ̀bọ̀rọ̀. Ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún yìí ni Sanku jáde láyé. Ìjàmbá mọ́tò ló pa ọ́ lójú ọ̀nà Ògbómọ̀ṣọ́ sí Ọ̀yọ́ sí ni. Bẹ́ẹ̀ ni ọjọ́ 4 oṣù kẹfà ọdún yìí kan náà ló ti kọ́kọ́ gbé àwòrán mọ́tò Lexus ọ̀hún sórí ẹ̀rọ ayélujára rẹ̀ níbi tí ó ti wí pé Alhamdulillah Adétọ́lá kú oríire. Ó kù dẹ̀dẹ̀ kí oṣù 3 tó ti ń gbé mọ́tò ọ̀hún kiri náà ló fi ní ìjàmbá tí ẹ̀mí ọkùnrin yìí sì bọ́ lójú ẹsẹ̀. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV, ẹ máa wò ó, ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé ní lókòrè, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó